kábíyèsí olódùmarè ọba tí gbogbo ayé faratì tí ò faratì ohunkóhun ǹlẹ́ o àkọ́dá nínú ayé kábíyèsí rẹ àrẹ̀mọ lóde ọ̀run ìjìgbàlẹ̀kẹ̀ fún gbogbo olóyè pátápátá adé ńlá fún gbogbo ládéládé gbogbo ìmùlẹ̀fẹ́ni tí ò léèyàn ìwọ lára fẹ́ni tí ò lára ògo fẹ́ni tí ò lógo iyì fẹ́ni tí ò níyì àánú fẹ́ni tí ò láàánú ọ̀bánirìn kú yàtàn abánirìn má dalẹ̀ ẹni. ọba báni sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ kéèyàn ò gbọ́ ní gbangba. olódù tó mọ gbogbo àrè pátápátá. awí ká tó wí amọ̀ ká tó fọ̀ asọ ká tó sọ awá ká tó wá arí ká tó rí apè ká tó pè. baba ńlá nínú ayé ọba mi àràmàǹdà àwí ìwí tán àfọ̀ọ̀fọ̀ tán àkẹ́ẹ̀kẹ́ tán àsọ̀ọ̀sọ tán àrí ìrí tán àkìkì tán àkókò tán àrán tán àṣe ìṣe tán àkókò tán. porogodo bí ogún jàlú. ajé fọjọ́ gbogbo dára kọjá ẹ̀gbin. ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ kọjá kàásì nǹkan. àwa fàyọ̀ kọrin sọ́ba rere àwa fìjọ́ àwa fàyọ̀ kọrin sọ́ba rere. ta ló dàbí rẹ̀ ìwọ tí gbani lọ́wọ́ ayé olódù tó mọ gbogbo àrè tí gbani lọ́wọ́ ọ̀tá ìbà rẹ̀ lónìí. afẹ́lẹ́lẹ́ awo wọn nílé olókun ẹ̀fúùfù lẹ̀lẹ̀ awo wọn nílé ọlọ́sà. wọ́n ní kánnakánná ń lọ́mọ ẹ̀gà ìjà ń bọ̀ ìjà ò tí ì dé olódùmarè ìwọ ló jẹ́ ìjà. alápá kábíkábí àgbàlagbà tó kọjá gbogbo àgbààgbà àgbà àràgbà agbára gbàǹgbà tí ń bẹ lóríta mẹ́ta gbangba níbi táwọn àgbààgbà ti ń ṣèpàdé àgbà alágbádá ọlá alágbádá iyì alágbádá ẹ̀yẹ àgbọ̀ ọ̀gbọ́ tán ni ọ̀rọ̀ tí gbogbo ayé ọmọ sọ tí ò sì ní lè sọ tán àkẹ́ẹ̀kẹ́ tán ni gbogbo ayé ń kí ọwọ́n lè ké ọ tán. ají fúnni lóhun tó dára ají ṣe ohun tó wù ú. àgékù ejò tí í ṣe bẹ́ẹ̀ tí í ṣòro kọjá agbọ́n. afúnni lóúnjẹ má wo bẹ̀ afúnni lówó má wo bẹ̀ afúnni lọ́lá má wo bẹ̀ afúnni nímọ̀ má wo bẹ̀ ọlọ́run ọba mi ìwọ ló jẹ́ bẹ́ẹ̀. ǹjẹ́ tó lẹ́yìn rẹ ìwọ náà tún ni o lẹ́yìn rẹ ìwọ náà tún ni ìwọ lànà ìwọ lónìí ìwọ lọ́la ìwọ ló máa jẹ́ ní gbogbo ọjọ́ ayé gbogbo. ǹjẹ́ tó Samuel Olúbáyọ̀ Ọlámídé lóókọ̀ mi àpọ́nbẹ́pọ̀ rẹ́pìrìsẹ́ńtà MC tó gba skiyaski miskiyaski yagbayaski entertaining refreshing and tantalizing olórin ẹ̀mí tó dáńtọ́ ààrẹ mẹ̀kúnnù káàfàtà oníjọba of ìjọba kingdom world icon of peace lóko bàbá mi dáadáa wòlíì ọlọ́run wòlíì tọ́lọ́run kẹ́ wòlíì tọ́lọ́run mọ̀ wòlíì tọ́lọ́run gbọ́lá fún wòlíì tọ́lọ́run gbá tiẹ̀ wòlíì tọ́lọ́run gbọ́ tiẹ̀ wòlíì tí ń kẹ́pọ̀ ọlọ́run tọ́lọ́run ò sì ní í fi ilẹ̀ Sam Olúalọ́. iná ni mò ń sọ pé ọmọ ayélogún ni mí ọmọ òkè èdèrè lọ́gbọ̀n ọmọ àyíkúgbà yí ọ̀gbọ́n ọmọ ayé gbirigidi káti òdìbò òrùn òkè èdèrè kọ́ ọmọ pa ìgbóngbó lọ́wọ́ igi gbóngbó ńlá fi mọ́lé ọba ọmọ lọ̀tán kí n tó lọ lókè èdèrè wọn nítorí kíni onítorí kọ́lọ́lá má bàa pọ́lọ́mọ́
ọmọ ọlọ́lọ́ báyìí náà ló lọ̀sán alágbàlọ́ ńlọ́lọ́ òkè náà èmi lọ́mọ afèdè fọgbọ́n gbèdè lọ́wọ́ elédè tí ò lè fèdè kọ́ èdè wá èdè sọ́n tó ń pèdè ń fi gbogbo èdè tó níhùn náà wá èdè káàkiri lọ́wọ́ ọba èdè tó lè fèdè ṣẹ̀dá èdè nítorí kí gbogbo kédèkédè bá lè mọ̀ pé ṣẹ́ ń bẹ nínú èdè pípè tó yé ni yéké pérégedé araba bá àwọn èdè. ọyẹ ẹja ṣe bẹ́ẹ̀ ẹja wọnú ètò lọ ní ràbáàjì gan torí paludà báyìí ńlá àárọ̀ kọ́ paludà báyìí ńlá àárà dá gbégún bá wọnú aṣọ ìṣe bẹ́ẹ̀ yí pahùn dání mo ti sọ fún yín pé mo níṣẹ́ tí mo fẹ́ jẹ́ fún yín látòrí ìtẹ̀mímọ́ wá iná ni wọ́n sì ti rán mi mò ń bọ̀. Fọ̀nà ọ̀mí ó, ẹ̀mí ó kẹ̀rẹ́, kẹ́mi máa mọ̀ ya bàbá ó. Bàbá fọ̀nà ọ̀mí ó, ẹ̀mí ó bàbá, kẹ́mi máa mọ̀ sí láyé mi. Ọlọ́run má jẹ́ mòṣì láyé, Olódùmarè má jẹ́ mọ̀yà, ọba àwọn ọba májòṣì ò jẹ́ tèmi. Gbogbo ẹni tó ń fẹ́ mi fún rẹ pátápátá Ọlọ́run má jẹ́ wọn ó mú òṣì Olódùmarè má jẹ́ wọn ó mọ̀yà ọba àwọn ọba má jẹ́ wọn ó kàn dààmú. Gbogbo ẹni tí ń fi Adámimógo 107.7 FM fún rẹ má jẹ́ wọn ó mú òṣì má jẹ́ wọn ó mọ̀yà má jẹ́ wọn ó mọ̀ dààmú. Arán mi látòrí ìtẹ̀mímọ́ wá fún ọ ni o lónìí wọ́n rán mi látòrí ìtẹ̀mímọ́ wọ́n sì ní kí n sọ fún ọ pé àwọn ohun tí òṣì àti ìṣẹ́ máa ń fà rèé o ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé òṣì àti ìṣẹ́ ní ń bá a jà tẹ́ ẹ rò pé wàá rẹ̀ ò dáa ìṣẹ́ àti òṣì a máa fa ìbànújẹ́ sínú ayé èèyàn ní ò tí ì bẹ̀rẹ̀ mò ń bọ̀ o Olódùmarè má jẹ́ kí ìṣẹ́ àti òṣì má jẹ́ kó bá ayé mi dókítà Ọlámídé jà Olódùmarè mo bì ọ́ nínú ọlá ńlá rẹ má fi òṣì bá mi jà ọba aláàánú mo bẹ̀ ọ́ nínú ọlá ńlá rẹ má fi ìyà bá mi jà ẹ̀mí àwọn wòlíì mo bẹ̀ ọ́ nínú ọlá ńlá rẹ má fi ìdààmú bá mi jà. Àwọn ohun tí òṣì máa ń fà sáyé ẹ̀dá àkọ́kọ́ ní ohun tí òṣì máa ń fà sáyé ẹ̀dá tẹ́ fi mọ̀ pé òṣì ni tẹ́ fi mọ̀ pé tálákà ni àkọ́kọ́ ni irọ́ pípa kò sí ẹ̀dá kan láyé tí òṣì ń bájà tí ò ní parọ́ bùrọ̀dá Jàtó Erinfọlámi ṣe ń gbọ́ bẹ́ẹ̀ bá rí ẹ̀dá kan tí irọ́ jàrábà ẹ̀mí ẹ wo ayé ẹ̀ dáadáa ìṣẹ́ àti òṣì ń barú wọn jà èèyàn kan ò ní lówó kó lọ́lá kí irọ́ ó pọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ orí mi má máa fòṣì bá mi jà kẹ́ àkọ́kọ́ nù ìwọ tó o bá wá fẹ́ kúrò nínú ìṣẹ́ àtòṣì yìí ara àwọn ohun tó máa kíyèsí nínú ayé rẹ nù àwọn ohun tí ìṣẹ́ àti òṣì máa ń mú bá ayé èèyàn àkọ́kọ́ náà ni mo pè ní irọ́ pípa wàá parọ́ ni ṣá kì í ṣe pé ó wu ẹni tí ìṣẹ́ àti òṣì ń bájà láti parọ́ ṣùgbọ́n nítorí wípé kò sí kì í ṣe tálákà náà ni ó mú kó parọ́ yẹn ṣùgbọ́n ìṣẹ́ àti òṣì tó sọ ọ́ di tálákà náà ni ó mú kó parọ́. ẹni tí kì í ṣe tálákà irọ́ kì í yá sí i lẹ́nu ẹ wo ẹni tí ìṣẹ́ àti òṣì ń bájà irọ́ a máa yá sírú wọn lẹ́nu wọn a máa ṣe bẹ́ẹ̀ wọn a máa parọ́ lójijì wọn a máa ṣe bẹ́ẹ̀ wọn a máa parọ́ tí ò yẹ kí wọn ó pa kì í ṣẹ̀bi àwọn náà ọ̀pọ̀lọpọ̀ ló ti wò ó pé ẹni tí bá ti ń parọ́ èèyàn burúkú ni
ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ pé ìṣẹ́ àti òṣì a máa sọ èèyàn di onírọ́. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láìpẹ́ yìí. arákùnrin kan ń bẹ. ó lọ́mọ ó láya ó lẹ́bí. gbogbo ẹbí ti wá wò gẹ́gẹ́ bí ẹni tí wọ́n máa ṣe bẹ́ẹ̀ tí wọ́n máa dára lé. ó lówó lọ́wọ́ lóòótọ́ a sì máa ṣe fún wọn. ṣùgbọ́n ṣàdédé ni nǹkan yí padà tí gbogbo nǹkan dàrú fún wọn. ọlọ́run má jẹ́ kí nǹkan ó dàrú fún mi láyé. níbi tó ti dàrú fún mi ọba àwọn ọba mo bì ọ́ dákun bá mi tún un tò. ẹ̀dá mi má jẹ́ kí nǹkan ó dàrú fún mi láyé. níbi tó ti dàrú fún mi ẹlẹ́dàá mi dákun bá mi tún un tò. ó wá di pé bí wọ́n bá béèrè lọ́wọ́ rẹ̀ a máa fò ní dòní fọ̀la dọ́la ẹ̀bí tiẹ̀ náà kọ́. ohun tí máa mú kẹ́dà ó máa ṣe bẹ́ẹ̀ máa parọ́. ohun àkọ́kọ́ tí máa sọ ẹ̀dá di òpùrọ́ òun ni ìṣẹ́ àti òṣì. mẹ́ta péré náà ni wọ́n sọ lónìí. ìmọ̀ fún yín láwọn tó kù bá a ṣe ń tẹ̀ wájú. nígbà tá a bá ń bẹ léwe. alákọ̀ọ́kọ́ kí ni mo pè é wípé ìṣẹ́ àti òṣì máa ń fà. mo sọ fún yín pé ìṣẹ́ àti òṣì a máa mú kẹ̀dá ó parọ́ láyé. bàbá fọ̀nà mi ó. ẹlẹ́ẹ̀kejì ìṣẹ́ àti òṣì a máa mú kẹ̀dá ó jalè. bàbá fọ̀nà. ìṣẹ́ àti òṣì a máa mú kí ẹ̀dá kó jalè. bàbá o bàbá o. ọ̀pọ̀lọpọ̀ tí ń jalè lónìí ìṣẹ́ àti òṣì náà ló sún wọn débẹ̀. kẹ́mi má sì nà láyé. yàtọ̀ sẹ́ni táyé ń lẹ̀ ń ṣe yàtọ̀ sí ẹni táyé rí sí ọ̀rọ̀ rẹ̀ yàtọ̀ sí ẹni tí àwọn ogun ìdílé ń bájà. ohun kan pàtó ohun kan gbòógì tí máa mú kẹ̀dá ó jalè tí máa mú kí ìròrí olè ó wá sórí ẹ̀dá òun ni ìṣẹ́ àti òṣì. ìṣẹ́ àti òṣì ní máa mú kí ọmọ ológo kó di ẹni tí ọmọ jalè káàkiri. ó ti gbìyànjú títí ṣùgbọ́n kò jọra wọn ó lè yá sí i lẹ́sẹ̀. ẹ̀yin tẹ́ ẹ sì wà ní Facebook ya ayé yín ò ní bàjẹ́. àti ní 183 shares kó tó di pé màá kí yín ẹjẹ́ ń ṣẹlẹ̀ kẹta. ẹ̀yin tẹ́ ẹ wà ní TikTok dókítà Ọlámídé thank you very much God bless you. Adamimogo 107.7 láwà. mo ní ẹlẹ́ẹ̀kejì tí ìṣẹ́ àti òṣì máa ń fà òun ní máa mú kẹ́dà ó jalè. yìí máa sọ ọmọ ológo yìí máa sọ ọ́ dolè ni. ó ti gbìyànjú títí tí ṣùgbọ́n kò ṣe bẹ́ẹ̀ kò jọra wọn. ìṣẹ́ àti òṣì ń bá a jà láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́ bó ṣe hùn kó mọ lọ́hùn tó ìṣẹ́ àti òṣì á máa mú kéèyàn compromise á jẹ́ kó ẹlẹ́ẹ̀kẹta nù o ìṣẹ́ àti òṣì máa mú kí ẹ̀dá ó yí ìpinnu padà. ọ̀pọ̀ ló ti pinnu láyé wípé òun kò ní ṣe èyí tàbí ṣe tọ̀hún ṣùgbọ́n látàrí ìṣẹ́ àti òṣì ó yí ìpinnu rẹ̀ padà kì í ṣòun náà ìgbésí ayé tálákà náà ló sọ ọ́ dà bẹ́ẹ̀. ẹ̀dá mi mo lọ́rọ̀ láti bá ẹ sọ. bó bá tètè la kẹ́gbẹ́ ọlọ́lá máa pè é ránníṣẹ́. orí mi mo lọ́rọ̀ láti bá ẹ sọ. títí ọ̀la tá a tún jọ máa pàdé agbóṣetán relé ìdárò àlùkò ṣetán relé ìkòsùn rékèdèkè ṣetán relé ìkẹfún Samuel Olúbáyọ̀ Ọlámídé mo ṣetán mò ń relé baba tó bí mi lọ́mọ sorry mò ń relé tí mo rẹ́ǹtì nídò lóko Jàtó broda Jàtó erin Fọlámi pẹ̀lú mi tá a jọ ṣètò lónìí ẹ jẹ́ ń pa dátà mi kí n máa sọ yí pé. láti jẹ nínú ìṣẹ́wó tó dùn ṣe. gbogbo ẹ̀yin nẹ́pà tẹ́ẹ̀sì fún wa ẹ̀yin nẹ́pà tẹ́ẹ̀ fún wa ná ẹ̀yin nu ọlọ́run ẹ̀ fún wa ná ẹ̀ fún wa. títà bàbá àtijọ́ máa kọ àdé mo ṣe kí ni mo pa dátà ó dàbọ̀. Bàbá mo bẹ̀, ebi tó bí mi ò ní lè mú mi jù bẹ́ẹ̀ lọ.